Àjálù ńlá lágbo òṣèré Tèmítọ́pẹ́ Adéwùmí tí gbogbo ènìyàn mọ̀ sí Asa Koko ti kú o. Ìyàwó Alasari bú sẹ́kún gbaragada. Àwọn ènìyàn bu ẹnu ẹ̀tẹ́ lu Odunlade Adékọ́lá. Èyí ni àwọn ohun tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí òbésèré. Saye Òṣùpá Táyé kọ́rẹ́nsì mèrèǹgè pagbo yí òbésèré ká. Ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjálù burúkú ti tún jálu agbo òṣèré ilẹ̀ wa báyìí o, pẹ̀lú ọ̀kan nínú wọn alàgbà Tèmítọ́pẹ́ Adéwùmí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Asa Koko ṣe jáde láyé. Bó tilẹ̀ jẹ́ wípé bàbá náà ti wà ní ìdùbúlẹ̀ àìsàn ó ti ṣe díẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti rò pé yóò yá àìsàn náà jẹ nítorí pé ó ti ń gbádùn díẹ̀díẹ̀. Nígbà tí ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó máa ń bẹ àwọn òṣèré tí wọ́n ti lọ́jọ́ lórí tàbí tí wọn kò fi bẹ́ẹ̀ ṣeré mọ́ lọ bẹ̀ wò ní ọdún tó kọjá, ọkùnrin náà sọ wípé níṣe ni ẹsẹ̀ òun wú tí òun kò sì lè fi rìn. Nígbà tí ó yá ló ran ẹsẹ̀ kejì tí ó sì dá òun gúnlẹ̀. Mushin ní ìlú Èkó ni olóògbé Tèmítọ́pẹ́ Adéwùmí ń gbé, ó sì kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò nígbà ayé rẹ̀. Ọ̀kan nínú àwọn eré tí ó ṣe náà ló ti gba ìnagijẹ orúkọ tí àwọn ènìyàn fi ń pè é, ìyẹn Asa Koko. Orúkọ náà sì mọ́ lára débi wípé ọ̀pọ̀ ènìyàn kò fi bẹ́ẹ̀ mọ orúkọ àbísọ rẹ̀ gangan mọ́. Yàtọ̀ sí eléyìí, nítorí bí ọkùnrin náà ṣe rẹwà tí ó sì dùn wò nígbà tí ó wà ní Ṣàngó Òde, ó máa ń ṣiṣẹ́ aṣàwákiri ìyẹn modeling fún àwọn oníṣọ̀nà àti àwọn oníwèé ìròyìn àrà tí a lè fi aṣọ ọmọkùnrin dá, ìyẹn male fashion magazine nígbà náà. Tí a kò bá ní purọ́, ọkùnrin náà gbọ́ fàárí gidigidi, níṣe ló máa ń mọ́ lóló tí ojú rẹ̀ sì dùn wò. Ó tún wá jẹ́ òṣèré orí ìtàgé tó sì tún ṣiṣẹ́ àwọn tó máa ń bá àwọn ènìyàn ṣe ètò ìrìn àjò sí òkè òkun. Èyí ló sọ ọ́ di àrímàlè lọ fún àwọn obìnrin. Nígbà tó ṣe àlàyé lórí àwọn iṣẹ́ tó ń ṣe, pàápàá jùlọ iṣẹ́ abániṣètò ìrìn àjò lọ sí òkè òkun, bàbá oníkòkò ní iṣẹ́ tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wá sí ọ̀dọ̀ àwọn ni, àti wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ni kì í fẹ́ lọ mọ́ bí nǹkan bá ti da àwọn pọ̀. Nígbà tí òṣèré tó pupa dáadáa yìí yóò sì fi jáde láyé, ìyàwó Mẹwa ni òun nìkan fi sáyé lọ. Bí kò bá ṣe pé ikú tó pa ojú rẹ̀ dé ni, inú oṣù kejì ọdún yìí ni bàbá náà ìbá pé ọmọ ọdún 86 lókè èèpẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn òṣèré kéékèèké lè má mọ bàbá yìí nítorí ọjọ́ àbókí rẹ̀ ti pẹ́ nínú òbí bí a bá ń sọ̀rọ̀ eré orí ìtàgé. Síbẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí mọ̀lẹ́bí ọkùnrin náà pé wọ́n kú ara fẹ́ra kù, tí àwọn olólùfẹ́ àwọn tó ń ṣeré tíátà sì ń kí wọn pé wọ́n kú àṣẹ̀yìndé ọ̀kan nínú wọn tó kú lójijì. Ìyàwó Alasari bú sẹ́kún ní gbangba. Níta gbangba ni ìyàwó ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa ni, ṣùgbọ́n tí ikú ti mú kúrò láyé. Ìṣọ̀lá Dúrójayé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Alasari ti bú sẹ́kún tó sì ń ṣomi lójú ní kòsẹ̀kòsẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ẹkún ayọ̀ ló ń sùn, àròkàn tí ń fa ẹkún àsundàkẹ́ ló mú obìnrin náà. Pàápàá lẹ́yìn ìgbà tí ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa ní Kunle Afod dìde ìrànlọ́wọ́ sí i lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ti ń fi orí gbolẹ̀ láìsí olùrànlọ́wọ́. Ilé kan ni Kunle Afod lọ gbà pẹ̀lú àtìlẹ́yìn àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń ran àwọn òṣèré yìí lọ́wọ́. Ó sì tún ṣe kí ó lè jọ ilé oúnjẹ ìgbàlódé. Yàtọ̀ sí pákó kékeré tí obìnrin náà kàn tí ó ń kó igbá oúnjẹ lé lórí ní ìta tẹ́lẹ̀, nítorí iṣẹ́ oúnjẹ títà ló yàn láàyò ní ìlú Abẹ́òkúta tó ń gbé. Nígbà tí ìyàwó Alasari rí ohun tí Kunle Afod ṣe fún un yìí, níṣe ló bú sẹ́kún. Bẹ́ẹ̀ ló tẹnumọ́ àdúrà pẹ̀lú omijé lójú. Ó ní, Afod, èmi ló ṣe àdúrà eléyìí fún. Àdúrà mi ni wípé Ọlọ́run kò ní fi ẹ̀yin náà sílẹ̀, yóò máa wà pẹ̀lú yín. Ikú ò ní pa yín o. Ìyàwó tiyín náà ò ní dopó òjijì. Àwọn ọmọ yín ò ní di aláìní bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tó fi owó ránṣẹ́ sí wa. Ọlọ́run á túbọ̀ máa pèsè fún yín. Nígbà tó ń ṣàlàyé ìrírí rẹ̀, obìnrin opó yìí ní wàhálà náà pọ̀ láti ìgbà tí ọkọ òun ti jáde láyé, ṣùgbọ́n òun dúpẹ́ pé Afod rántí ẹbí òun sí rere. Ó ní èyí tí wọ́n ṣe yìí mú kí ìyípadà bá iṣẹ́ òun tí ó sì tún mú un rọrùn sí i. Kì í ṣe wípé wọ́n tún ilé ìtajà náà ṣe nìkan, ọ̀pọ̀ àwọn nǹkan ni wọ́n bá rà sínú rẹ̀ tó máa mú iṣẹ́ rẹ̀ rọrùn tí ó sì lè túbọ̀ máa gbèrú sí i. Ọ̀pọ̀ ènìyàn ló ti gbàdúrà fún Kunle Afod tí òun náà jẹ́ òṣèré, tí wọ́n sì sọ wípé yóò dàgbà ṣùgbọ́n kò ní dàgbà yà. Tí ẹ ò bá gbàgbé,
ọmọkùnrin yìí ló máa ń lọ ilé àwọn òṣèré ilé wa tí wọ́n ti dàgbà tàbí tí ọkọ tàbí aya wọn ti kú, tó fi mọ́ àwọn tí wọ́n ti rí tipẹ́ láti bẹ̀ wọ́n wò, tó sì máa ń mú ẹ̀bùn oríṣiríṣi lọ fún wọn. Irú èyí tó ṣe fún ìyàwó Alasari yìí. Ṣùgbọ́n bí àwọn ènìyàn ṣe ń gbé oríyìn fún Kunle Afod ni àwọn kan ń bu ẹnu ẹ̀tẹ́ lu ìhà tí Odunlade Adékọ́lá kọ sí ìyàwó àti àwọn ọmọ Ìṣọ̀lá Dúrójayé Alasari, nítorí wípé sinimá kan tí Alasari gbé jáde ní ọdún 2003 tí àkọlé rẹ̀ ń jẹ́ Àṣírí Gómìnà wa ló sọ Odunlade Adékọ́lá di ìlúmọ̀ọ́ká. Nítorí èyí, wọ́n ní kò yẹ kí adìyẹ Alasari kú tán kí wọ́n wá da ẹyin rẹ̀ nù. Wọ́n ní ìwọ̀n ìgbà tí Ọlọ́run ti gbé orí Odunlade Adékọ́lá sókè, ó yẹ kí ó ṣe ìbá ìrànlọ́wọ́ díẹ̀ fún aya àti ọmọ Alasari kí àwọn náà lè bá kúrò nínú ìṣẹ́ àti ìyà. Èyí ni àwọn ohun tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí gbajúgbajà olórin Fújì Alhaji Abbas Akande Obesere, àgbà akin abọ́bagúnwà ilẹ̀ Yorùbá. Ká má parọ́, ká mú tẹ̀gàn kúrò, ká tún fi tẹ̀gàn sí. Ọjọ́ náà yẹ olórin Fújì nì tí àwọn ènìyàn mọ̀ sí ọmọ Rápálá ọba lásàkásà. Ìyẹn lásìkò àjọ̀dún ọjọ́ ìbí 60 ọdún lókè èèpẹ̀ tó ṣe. Fọ́fọ́fọ́ ni gbọ̀ngàn Anchor Event Center tó wà ní agbègbè Agídìngbì ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó kún lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tó jẹ́ ọjọ́ 28 oṣù kínní ọdún tá a wà yìí. Lásìkò tí ọkùnrin gbajúgbajà olórin Fújì ní Alhaji Abbas Akande Obesere tí àwọn olólùfẹ́ rẹ̀ ń pè ní ọmọ Rápálá ṣe ayẹyẹ 60 ọdún tí wọ́n délé ayé. Ní gbọ̀ngàn ńlá yìí ni àwọn ènìyàn ti fi ìjókòó yẹ́ ọkùnrin náà sí, tí gbogbo ibẹ̀ yẹn sì kún fún àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn lóyè, àwọn lọ́balọ́ba àti àwọn ènìyàn pàtàkì láwùjọ tí wọ́n wá fi ìjókòó yẹ́ ọkùnrin ọmọ bíbí ìlú Ìbàdàn náà sí. Èyí tó dùn mọ́ ọ̀pọ̀ àwọn ènìyàn ni àwọn onífújì ẹgbẹ́ rẹ̀ tí wọ́n bá a ṣàjọyọ̀. Kódà wọ́n tún kí Ìbàdàn Fuji Connection bọ̀ nítorí gbogbo àwọn ọmọ Ìbàdàn tó jẹ́ onífújì ni wọ́n wà níbẹ̀, bẹ̀rẹ̀ látòrí Saheed Òṣùpá, Merengue, Taye Currency àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi ìjókòó yẹ́ Obesere sí. Níṣe làwọn onífújì ń gba gbohùngbohùn lọ́wọ́ ara wọn tí wọ́n sì ń kọ orin oríṣiríṣi. Bẹ́ẹ̀ làwọn mìíràn ń kọrin tí Alhaji Abbas ti kọ rí tí àwọn ènìyàn sì ń jó sí i. Bọ́ndù owó ni Saheed Òṣùpá ná fún ọmọ ọlọ́jọ́ ìbí. Bẹ́ẹ̀ ni Taye Currency àti àwọn ìyókù náà ò gbẹ́yìn níbi ìnáwó. Bákan náà ni ìyàwó Obesere tó jẹ́ arẹwà dáadáa ní Ọmọ́tọ́lání náà wà ńbẹ̀ tó sì dúró ti ọkọ rẹ̀ gbàgbàgbà. Ọ̀pọ̀ ènìyàn ló gbé oríyìn fún Alhaji Abbas Obesere látàrí wípé ìyàwó kan ṣoṣo ni ó wà ní ọ̀dẹ̀ rẹ̀ tí a kò sì gbọ́ awuyewuye kan lórí ìgbéyàwó rẹ̀ bí a ti ń gbọ́ nípa àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù. Láti fẹ̀mí ìmoore hàn sí àwọn elégbè àti àwọn ọmọlẹ́yìn rẹ̀, Alhaji Abbas pín ilẹ̀ tí owó rẹ̀ tó mílíọ̀nù 5 fún ẹnì kọ̀ọ̀kan wọn. A sì gbọ́ pé kò tíì sí onífújì tó ṣe ohun tí Obesere ṣe yìí nínú ìtàn. Èyí tó ṣe tó tún jọ àwọn ènìyàn lójú ni ilé tó fún Sarafadeen Salaudeen, ẹni tó ní òun lè fọkàn tán jùlọ nínú àwọn tí ó ń bá òun ṣiṣẹ́, tí ó sì tún jẹ́ adúrótini ní ìgbà ìṣòro láàrin àwọn elégbè àti ọmọlẹ́yìn rẹ̀. Obesere ní òun ṣe eléyìí láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àdúrótì rẹ̀ láti ọjọ́ yìí wá. Bákan náà ló ṣe àfihàn ilé olówó ńlá 5 tó ní òun fẹ́ sí. Ó ní òun jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn ariwo, ṣùgbọ́n láti fi ìmoore Ọlọ́run hàn àti láti pa àwọn kan tí wọ́n sọ pé ó ti tán fún òun lẹ́nu mọ́ kí wọ́n sì rí iṣẹ́ ìyanu Ọlọ́run nínú ayé òun ni òun fi ṣe àfihàn ilé 5 yìí. Ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn rẹ̀ àti àwọn tó fi ìjókòó yẹ sí. Bó tilẹ̀ jẹ́ wípé Pasuma kò yọjú síbi ayẹyẹ ọjọ́ ìbí yìí, òkò ọ̀rọ̀ burúkú ni àwọn olólùfẹ́ rẹ̀ fi ránṣẹ́ sí Obesere. Wọ́n ní gbogbo ilé 5 tí Obesere kọ́ kò tí ì tó ẹyọ kan tí Pasuma rà sí ìlú òyìnbó, tí àwọn alátìlẹyìn Obesere náà sì ń dá wọn lóhùn pé àwọn ò bá wọn jiyàn o, ṣùgbọ́n kí wọ́n sọ fún ọ̀gá ńlá kó kó àwọn ìwé ẹ̀rí pé ó ra ilé náà jáde, wípé nígbà yẹn ni àwọn máa tó gbà pé lóòótọ́ ni ó ra ilé sí Amẹ́ríkà. Wọ́n ní èèyàn ò sáà lè ra irú ilé bẹ́ẹ̀ kí ó má sí ìwé tó fi rà á. Wọ́n ní ìwé ilé Pasuma ni àwọn fẹ́ rí. A dúpẹ́ pé ẹ fi ara balẹ̀ gbọ́ àwọn ìròyìn dé òpin. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fèsì tàbí fi kún ìròyìn náà kí ẹ sì bá wa fẹ́ràn rẹ̀, kí ẹ sì má gbàgbé láti subscribe sí ìkànnì yìí.
Ọlọ́run yóò máa bùkún yín bí ẹ ṣe ń ṣe eléyìí o. Ire o.